Nàìjíríà yìí tí gbogbo wa ní kó máa gbọ́dọ̀ bàjẹ́, kò síbòmíràn tí a lè lọ, àjò lè dàbí ilé. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ gbéga, gbé kémi gbé. Tinubu yìí bàbá tiwa ni, Tinubu yìí ọmọ tiwa ni, Tinubu yìí èèyàn tiwa ni, Tinubu yìí Yorùbá tiwa ni, kó máa gbọ́dọ̀ kú. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ gbéga, gbé ó dàbújá. Orúkọ mi ni Alhaji Shakirullah Adébárè Ọ̀kanlọ́mọ, Emir of Washington DC. Ẹ rí i pé àsìkò tá a wà yìí òṣèlú ti gbòde, election ti súnmọ́lé. A ti wà ní December báyìí, and today is on the 20th of December 2022. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, ìdìbò ń bọ̀ very soon by February 25th of 2023. February 25th 2023. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, a máa dìbò general election ní Nàìjíríà. Àwọn afásitì yìí rọ gbogbo àwa ọmọ Nàìjíríà nílé lóko lájò pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Ṣé ti rí, ẹ jẹ́ ká fọ̀tẹ̀ sílẹ̀, ẹ ká jáwọ́ lápọ̀n tí ó yọ, ẹ ká dá mi lákaná. This time around, a ní láti tún pé a tún ń bára wa jà mọ́. Gbogbo àwa tí à ń pariwo Yorùbá nation, Yorùbá nation, lóòótọ́ lódodo Yorùbá náà lẹ̀ ń jà fún. Lóòótọ́ lódodo Yorùbá náà la fẹ́ kókó lóko ẹrú, but ẹ má yẹ ká tanra wa, kò sí tó fẹ́ stop election ní 2023. Àwọn olóyìnbó dẹ̀ sọ pé if you cannot beat them, why you can't join them? Nígbà tí a bá ti mọ̀ pé kò sí nǹkan tó fẹ́ stop election ní 2023, why ká fi ọ̀tẹ̀ sílẹ̀? Ẹ kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀, ẹ kí gbogbo wa ká jọ gbé Yorùbá débẹ̀. Tá a bá gbé Yorùbá débẹ̀, ẹnu wa máa tọrọ láti béèrè nǹkan tá a fẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá ara wa. Ẹ má yẹ ká parọ́ fún yín o. Ẹ rí pé ìgbà ìjọba Jonathan, àwọn ará East, àwọn náà fún Jonathan ní problem. Àwọn náà wọ́n dẹ̀ benefit nínú ìjọba Jonathan. Nípa àsìkò Buhari, ẹ rí pé àwọn ará North, àwọn náà fún ìjọba ní problem. Wọ́n dẹ̀ benefit nínú ìjọba Buhari. Àsìkò àwa Yorùbá ló kàn yín sí àwa South. Ẹ má yẹ kí àwa náà bẹ̀rẹ̀ sí ní fún ìjọba tiwa náà ní problem láti bẹ̀rẹ̀, because ẹ jẹ́ ká lọ mọ̀ pé South náà ló máa benefit jù nínú ìjọba Tinubu, because ọmọ ni ò ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sí ju ọmọ ẹlòmíì. Èyí tó ṣẹlẹ̀ lásìkò Ọbásanjọ́ kò gbọdọ̀ tó ṣẹlẹ̀ mọ́ ní South this time around, so that ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, àsìkò tá a wà ẹ jẹ́ ká fi pé àti ẹ̀ ń búra wa sílẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé àwa kì í kọ́kọ́ bu yín, because mo rí àwọn fídíò kan táwọn kan ṣe pé ẹ má bu wa mọ́, ẹ má sọ̀rọ̀ wa, ẹ má ṣe gbá. Ẹ mọ̀ pé MC Olúọmọ tó jẹ́ gẹ́gẹ́ bí mentor fún àwa, ó jẹ́ ẹnìkan tó yá sí pé ó máa ń kó rẹ̀ níjàánu, kò dẹ̀ kí ń sọ̀rọ̀ anyhow. Bákan náà, àwa náà tí à ń sọ̀rọ̀ on behalf of MC Olúọmọ, àwa náà kì í sọ̀rọ̀ anyhow tó bá di jọmọ́ ọ̀rọ̀ òṣèlú o, à ní sọ̀rọ̀ anyhow, because a mọ̀ pé stamp ẹ̀ ń tà ń tẹ̀lé kò fẹ́ wàhálà, kò dẹ̀ fẹ́ ká máa insult àwọn ara wa. Ṣùgbọ́n nígbà tó pé ẹ̀yin tẹ́ pera yín ní Yorùbá nation yìí, ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ máa takú Aṣíwájú, ẹ̀yin náà lè máa bu MC Olúọmọ. Ṣùgbọ́n sìn yìí tí brother wa Sunday Igboho náà ti jáde pé kẹ́nikẹ́ni má bu ẹnikẹ́ni lórúkọ àwọn ọmọ. Now àwa rí wípé gbogbo ẹni tó bá tún wá jáde tó bá náà tún fẹ́ bẹ̀rẹ̀ sí ní bu Aṣíwájú, àfọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní bu MC Olúọmọ, àbọ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní bu gbogbo àwa tí à ń tẹ̀lé MC Olúọmọ, tá à ń tẹ̀lé bàbá wa Aṣíwájú, àmọ́ pé iṣẹ́ ara ẹ̀ ló fẹ́ jẹ́, àmọ́ pé ìyẹn ti kó nípò ń jà fún mìnira, àmọ́ pé ó kàn dídì fẹ́ dà lóru ni. Nídìí eléyìí, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ ká ṣera wa lóṣooṣù ọ̀wọ̀. Ìbò tó ń bọ̀ lójú ọ̀nà ní February 25th, ẹ jọ̀ọ́ ẹ má yẹ ká sọ bònú. Ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá, gbogbo ọmọ Nàìjíríà, àsìkò tiwa ló kàn yìí, àwa ló kàn, Yorùbá ló kàn.
kí a gbé Yorùbá débẹ̀ kí àwa Yorùbá náà ká lè benefit ìjọba wa ara wa. Tá bá wá gbé Yorùbá débẹ̀ ẹ jẹ́ á sọ ohun tá a fẹ́ fún Yorùbá ara wa. Bàbá Bọ́lá Ahmed Tinubu Yorùbá ni now, ó dẹ̀ gbọ́ Yorùbá, wọ́n máa gbọ́ ohun tí à ń fẹ́. A dẹ̀ mọ̀ pé lágbọ́rọ̀ Ọlọ́run Nàìjíríà yìí go bẹ̀ta. Má bá wọn sọ pé Nàìjíríà ò lè dá mọ́, Nàìjíríà ṣì máa dá lọ́dọ̀ àwọn tí wọ́n ní mímọ̀ ń pa Ọlọ́run. Ọlọ́run jẹ́ àmọ̀ pé látẹ́kínà zomi ra mọ́tìlá. Ẹ má jà kan nípa pé Nàìjíríà ò lè dá mọ́. Èèyàn náà ni Ọlọ́run máa lò láti tún Nàìjíríà ṣe. A dẹ̀ ní ìgbàgbọ́ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun ló máa ṣe. Bákan náà Lagos State bàbá wa Babájídé Sanwó-Olú àwọn náà ni wọ́n tún lọ lẹ́ẹ̀kan sí. Bákan náà ní Ogun State Dàpọ̀ Abíọ́dún òun ló ń lọ fún Ogun State. Bákan náà ní Ọ̀yọ́ State Teslimu Balógun òun ló ń jáde fún ipò gọ́vnà ní Ọ̀yọ́ State. Ẹ dákun gbogbo àwọn candidate ní under APC àwọn ni kí a dìbò fún. Ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ ká gbé Nàìjíríà lárugẹ. Nàìjíríà ò ní bàjẹ́ o. Nàìjíríà Ọlọ́run bá tún Nàìjíríà ṣe. God bless Nigeria like you bless America. Once again, my name is Alhaji Emir Adebare Okanlomo, last man standing.